ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà òní Nàìjíríà pé ọmọ ọdún 100 àmọ́ Nàìjíríà ti dàgbà orílẹ̀-èdè Nàìjíríà ti dàgbà àmọ́ àwọn èèyàn sunkún lójoojúmọ́ kò sówó lápò àwọn èèyàn ló ń jẹ́ gidi jẹ́. Mo wà ní Burara Falls ní ìpínlẹ̀ Niger àmọ́ ẹ bá ní káàkiri ìpínlẹ̀ Niger ẹ máa ráwọn ọ̀dọ́ tó ń ní àwọn olóṣèlú kò síṣẹ́ kankan nílẹ̀ ìpínlẹ̀ Niger kò wá ń ṣe ìpínlẹ̀ Niger nìkan bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀. Ẹ wá wo Burara Falls lára àwọn nǹkan mèrìírí tí Olúwa dá fún ilẹ̀ Niger ni wọ́n wá ní pé nǹkan tó ń pè ní tourism yìí irú Burara Falls yìí ó pọ̀ tó ju 100 lọ ní ìpínlẹ̀ Niger àmọ́ gómìnà ìpínlẹ̀ Niger ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ a gbìyànjú tábà tún máa ṣe òmìnira ní ọdún tó ń bọ̀ ẹ jẹ́ káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà máa dunnú pé òmìnira yóò kò kì í ṣe òmìnira. Ẹ̀yin olóṣèlú wa ìtẹ́ ìjẹ̀lú ti tó àwọn èèyàn sunkún gbogbo ìgbà pé kò sóúnjẹ àwọn èèyàn sunkún pé kò sí lè rà àmọ́ kí ló yẹ ká ṣe eléyìí náà ti tó ẹgbẹ́ àgbàdo pé lọ́jọ́ gbéra kìámọ̀ Olúwa ó máa bí gbogbo iléèrè o. Mo tún sọ fún yín pé ẹ̀yin olóṣèlú wa ẹ má jẹ́ ọ̀jẹ̀lú o ẹ tún Nàìjíríà ṣe kẹ́ bá lè bí ọ̀la tó dáa ó dàbọ̀ o.